ìròyìn wá bá mi kí ọlọ́jọ́ ìbí Samuel Olúwaṣeun bàbá pè mí síre tí mo bá ròde aláàánú mi ni olóore mi ni aláàánú mi ni olóore mi ni bá mi kí. Nítorí ọlọ́jọ́ ìbí Samuel Olúwaṣeun Sunday ọmọ wọn lẹ́kìtì kété bàbá pè mí síre tí mo kọ́kọ́ rí. Aláṣẹ Gòdè Ventures Nigeria Limited ló wá sọ wípé èmi yóò dúpẹ́ èmi yóò dúpẹ́ oore t'Olùgbàlà ṣe fún mi ọba yẹn ò lè ṣe èmi yóò dúpẹ́ lánú kọrin èmi yóò dúpẹ́ mo dúpẹ́ èmi yóò dúpẹ́ oore t'Olùgbàlà ṣe fún mi ọba yẹn ò lè ṣe èmi yóò dúpẹ́. Sọ wípé títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lánú kọrin. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ Olúwaṣeun. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Bàbá kí ló yẹ ọ́ o ṣe bọ́pẹ́ ni kí ló yẹ ọ́ o ṣe bọ́pẹ́ ni Ọlọ́run kì í gbowó o bẹ́ẹ̀ ni kì í kómi o yé kí ló yẹ ọ́ o ṣe bọ́pẹ́ ni kí ló yẹ ọ́ o bàbá ṣe bọ́pẹ́ ni kí ló yẹ Elédùmarè ṣe bọ́pẹ́ ni Ọlọ́run kì í gbowó bẹ́ẹ̀ ni kì í gbòbí o kí ló yẹ ọ́ o ṣe bọ́pẹ́ ni. Olúwaṣeun báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o ọmọ Màríyá o báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ ṣé o ọba ìgbàlà mo wí o. Báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi ẹ ṣé o ọmọ Màríyá báyé ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi ẹ ṣé o ọba ìgbàlà. Ènìyàn ṣe bí Ọlọ́run ọba wọ́n ní kò lè possible àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá ẹ ṣe wọ́n ní bí kò sí tàwọn wọ́n ní kò lè possible àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá ẹ ṣe wọ́n ní kò sáyé lókè ó wáyé fún rẹ lókè ó gbogbo fọ́lọ́ ẹ̀rẹ́ ìyanu lórúkọ rẹ̀. wọ́n ní kò sáyé lókè ó wáyé fún mi lókè ó gbogbo fọ́lẹ̀ tirẹ̀ ìyanu lórúkọ rẹ̀. kò wó kò wó kò má wó kò wó kò wó kò dẹ̀ wó bí mo ṣe ń ṣe kò wó bí mo ṣe ń sọ̀rọ̀ bàbá ń tọ́jú mi lójoojúmọ́. Kò wó bí mo ṣe ń wá kò wó bí mo ṣe ń ṣe bí mo ṣe sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ ó ṣàtọ́jú mi lójoojúmọ́. ó yá Ṣeun you don work you don try you suppose to dey jai kí ló kàn ẹ́ kan person matter person wey don mad gan when you land so free on the sofa floor so far so good kò ní bàjẹ́ let me hear you go lololo buga wọn let me see you dey buga wọn Olúwaṣeun buga wọn ọmọ bulẹ̀ ṣòwò. ọkọ̀ Rúkàyà tí mo bá ròde ó ṣe. bàbá ní bàbá pè mí síre ó mà ṣe o. patron olówó fàdíwò entertainment tí mo kọ́kọ́ rí yé. Buga wọn. Ìwọ lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Ìwọ lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Sunday ọkùnrin Rúkàyà bàbá pè mí síre
ọmọ wọn lẹ́kìtì kété o kíkú má pa ẹ fún mi àbúrò wàlìjì tí mo kọ́kọ́ rí wàlìjì aláyọ̀ mi gangan ni méyọ̀ ló ní kí ẹ àwọn olówó tí yóò fariwo dáúdà òyìnbó China importer and exporter àló ẹ kú ìtọ́jú ẹ̀gbọ́n mi ni àló tí mo bá ròde Sheriff àwọn ta Amẹ́ríkà o àwọn olówó tí yóò fariwo olóyìdé àjàmákù wọn ẹ kú ìtọ́jú bọ̀dá Ṣeun mi ni Dámilọ́lá àwọn ti Austria Saheed òyìnbó China àwọn olówó tí yóò fariwo ni kíkú má pa ẹ fún mi Olúwaṣeun ọkọ̀ Rukayat Aláyọ̀mí patron olówó fariwo ni ẹni rere mo bá ròde ẹni rere mo bá ròde Samuel Olúwaṣeun ẹni rere mo bá ròde ọkọ̀ Rukayat tó ṣe ẹni rere mo bá ròde bàbá pè mí síre ẹni rere mo bá ròde àbúrò wàlìjì ó ṣe ẹni rere mo bá ròde ẹ̀gbọ́n méyọ̀ ó ṣe ẹni rere mo bá ròde dáúdà ló ní kí ẹ ẹni rere mo bá ròde òyìnbó China tèmi ni ẹni rere mo bá ròde àló bàbá ń kọ́ ẹni rere mo bá ròde Saudi lálayọ̀ mi ẹni rere mo bá ròde Sheriff àwọn ta Amẹ́ríkà ẹni rere mo bá ròde olóyìnbó àjàmákù wọn ẹ bá mi kí Dámilọ́lá Dámilọ́lá of Austria Saheed ó mà ṣe òyìnbó China kò ṣe ẹ kú ìtọ́jú ẹ̀gbọ́n mi ẹ kú ìtọ́jú alátìlẹ́yìn mi patron olówó tí yóò bá rí Samuel Olúwaṣeun Sunday ọmọ wọn lẹ́kìtì kéde ẹni rere mo bá ròde ẹni rere mo bá ròde Samuel jẹ́ ń bá ẹ délé bàbá tirẹ̀ Samuel Olúwaṣeun Sunday ọmọ wọn lẹ́kìtì kété ìwọ lọmọ wá ọmọ ẹkùn ọmọ olókè méjì takọ-tabo lórí ara wọn ọmọ olókè mẹ́rìndínlógún ọmọ olókè tí ń ka mọ́tò láyà ṣèbí wọ́n lọ́ máa sàpátá dowó ìwọ máa lọ́ máa sùkúta dọ́là ìwọ lọ́ máa ṣọyẹ́ ṣoru Èkìtì tó o bá lọ́kà má fi lọ wọ́n lẹ́kìtì ṣùgbọ́n bí yan bá ṣe kéré tó dákun fi ṣe wọ́n lálejò Èkìtì torí yan bá wọn rò gbùrọ̀ bàbá wọn torí dẹwẹrẹ dáwọ́ gbọ́gbọ́rọ́ Èkìtì 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 kété kíla ó ti ṣe yìí sí o Èkìtì kété kíla ó ti ṣe yìí sí o Èkìtì kété ọmọ wa ọmọ ẹkùn Èkìtì kété Samuel Èkìtì kété Olúwaṣeun tí mo kọ́kọ́ rí Èkìtì kété Sunday bàbá Sálẹ̀mí o Èkìtì kété ọkọ̀ Rukayat tí mo kọ́kọ́ rí Èkìtì kété ìlà ó ti ṣe yìí sí o Èkìtì kété bàbá ní bàbá pè mí síre Èkìtì kété àbúrò wàlìjì ó mà ṣe Èkìtì kété Mayor of London Èkìtì kété latest father of the season ìlà ó ti ṣe yìí sí o ìlà ó ti ṣe yìí sí o Èkìtì kété. Yeah, happy birthday to our one and only honorable Samuel Olúwaṣeun Sunday, the chief patron of Olowo Faro Entertainment. We wish you long life and prosperity. We all at Olowo Faro Entertainment, we wish you happy birthday. It's your boy Dekunle Jubilee.